A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó tún fún wa ní àṣálẹ́ yìí láti wà ní orí móhùnmáwòrán. A dúpẹ́ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti láti pé ẹ̀yin ènìyàn wa ẹ̀ ń wò ó, a sì gbàgbọ́ pé ó ń jẹ́ ìbùkún fún ayé wa. Orúkọ mi ni oníwàásù Kolawole Abokede láti inú ìjọ Faith Baptist Church ìlú Ògbómọ̀ṣọ́. Inú mi ó dùn níbi gbogbo tí a bá wà kí a gbé ọ̀rọ̀ Ọlọ́run, ká lè kà á papọ̀, ká sì wo nǹkan tí Ọlọ́run tó ní fún wa láti inú rẹ̀ ní àṣálẹ́ yìí. A ó kà láti inú ìwé Nehemiah orí kẹjọ, ìwé Nehemiah orí kẹjọ, a kà láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkejì, a wá lọ láti ẹsẹ̀ ìkejì lọ sí ẹsẹ̀ ìkẹrin, a ó sì kà á dé ẹsẹ̀ ìkẹwàá. Àdúrà mi ni pé kí Ọlọ́run kó fi ìbùkún sí ọ̀rọ̀ rẹ̀ ní inú ọkàn wa. Ìwé mọ́ sọ pé nígbà náà ni gbogbo àwọn ènìyàn kó ara wọn jọ bí ènìyàn kan sí iwájú ìta tí ó wà níwájú ẹnu bodè omi. Wọ́n sì sọ fún Ẹ́sírà akọ̀wé láti mú ìwé òfin Mósè wá tí Olúwa ti pàṣẹ fún Ísírẹ́lì. Ẹ́sírà àlùfáà sì mú òfin náà wá iwájú ìjọ tọkùnrin tóbìnrin àti gbogbo àwọn tí ó lè fi òye gbọ́ lé ọjọ́ kìíní oṣù ẹ̀kejì. Ẹsẹ̀ ìkẹrin, Ẹ́sírà akọ̀wé sì dúró lórí àga ìdúró sọ̀rọ̀ tí wọ́n ṣe nítorí èyí náà. Lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ ni Mátíà sì dúró, àti Ṣẹ́mà, àti Anáyà, àti Urijah, àti Hilkiah, àti Maṣíà. Lé ọwọ́ ọ̀tún rẹ̀ àti lé ọwọ́ òsì rẹ̀ ni Pedaiah, àti Miṣeli, àti Malikiah, àti Asumu, àti Asbadana, àti Zekariah, àti Mesulamu. Ẹ́sírà sì ṣí ìwé náà lé ojú gbogbo ènìyàn, nítorí òun ga ju gbogbo ènìyàn. Nígbà tí ó sì ṣí, gbogbo ènìyàn dìde dúró. Ẹ́sírà sì fi ìbùkún fún Olúwa Ọlọ́run tí ó tóbi. Gbogbo ènìyàn sì dáhùn pé àmín, àmín, pẹ̀lú gbígbé ọwọ́ wọn sókè, wọ́n sì tẹ orí wọn ba, wọ́n sì sin Olúwa ní ìdojúbolẹ̀. Jesua pẹ̀lú àti Bani, àti Ṣerebiah, àti Jami, àti Akubu, Ṣebatiah, Odijah, Meṣeiah, Keleta, Asariah, Josabadi, Asani, Peleah, àti àwọn ọmọ Léfì wọ́n mú kí òfin yé àwọn ènìyàn. Àwọn ènìyàn sì dúró ní ipò wọn. Bẹ́ẹ̀ ni wọ́n kà nínú ìwé òfin Ọlọ́run kété. Wọ́n túmọ̀ rẹ̀, wọ́n sì mú kí ìwé kíkà náà yé wọn. Ẹsẹ̀ ìkẹsàn-án, àti Nehemiah tí ṣe baálẹ̀, àti Ẹ́sírà àlùfáà akọ̀wé, àti àwọn ọmọ Léfì tí ó kọ́ àwọn ènìyàn wí fún gbogbo ènìyàn pé ọjọ́ yìí jẹ́ mímọ́ fún Olúwa Ọlọ́run yín. Ẹ má ṣọ̀fọ̀, kí ẹ má sì sọkún, nítorí gbogbo àwọn ènìyàn ń sọkún nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ òfin. Nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ, ẹ jẹ ọ̀rá, kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ránṣẹ́ sí àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe banújẹ́, nítorí ayọ̀ Olúwa òun lé agbára yín. Ẹ má ṣe banújẹ́, nítorí ayọ̀ Olúwa òun ni agbára yín. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run wa, a dúpẹ́ láàárọ̀ yìí fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa. A dúpẹ́ nítorí pé ọ̀rọ̀ yín ó jẹ́ ìmọ́lẹ̀
sí ipa ọ̀nà wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ tún fún wa ní àkókò oore ọ̀fẹ́ fún ìyípadà. A dúpẹ́ o fún ọ̀rọ̀ yín tó ń tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ wa lójoojúmọ́ láti lè borí. Olúwa, gbàdúrà bá ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín, Olúwa ẹ bá wa sọ̀rọ̀. Olúwa, ẹ yìn ara yín lógo. Mo yọ̀ǹda ara mi sílẹ̀ láàárọ̀ yìí pé kí ẹ̀mí mọ́ Ọlọ́run kó lò mí fún ògo rẹ̀, kó sì kún mi pẹ̀lú agbára ẹ̀mí mọ́. Ẹ ṣé nítorí pé ẹ ti gbọ́ àdúrà mi. Ògo ni fún orúkọ yín o. Nígbà tá a bá ṣe ohun gbogbo tán, a ó láyọ̀ láti yin orúkọ yín lógo. Jésù Kristi, Olúwa wa. Àmín. Láàṣálẹ́ yìí, mo fẹ́ pín pẹ̀lú wa pẹ̀lú àkórí yìí láti ẹsẹ̀ ìkẹwàá ìwé Nehemiah tí a kà, tó sọ pé nítorí ayọ̀ Olúwa òun lè agbára yín. Ayọ̀ Olúwa òun ni agbára yín. Nítòótọ́ ni pé Èṣù kò fẹ́ kí ẹnikẹ́ni kó ní ìgbàlà. Èṣù gbogbo ìlépa rẹ̀ òun ni pé ká má ṣe rí ẹni tí ó wá sí inú ìmọ́lẹ̀, ká má ṣe rí ẹni tí ó wá sí inú ìgbàlà tí Jésù tó ti pèsè. Ni ó sa gbogbo ipá rẹ̀ láti dí wa lọ́nà, láti rí pé kó o má mọ ọ̀nà ìyè, kó o má gba ọ̀nà ìyè. Ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀, Èṣù a máa gbàjákulẹ̀ nítorí pé bó tilẹ̀ gbìyànjú tó, ọ̀pọ̀lọpọ̀ lárí tí wọ́n sì ń di ẹni ìgbàlà lójoojúmọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó di ẹni ìgbàlà, Èṣù tún ní àwọn ọ̀nà àrékérekè láti lè jẹ́ kí ẹni tó di ẹni ìgbàlà tá a pè ní Kristẹni kó má ní ìgbé ayé tó ní ìtumọ̀, kó má láyọ̀ níwájú Ọlọ́run. Nínú àwọn nǹkan mìíràn tí mo mọ̀ tó jẹ́ pé Èṣù máa ń lépa tí ò ní fẹ́ kí ẹni tó ti ní ìgbàlà kó ní, òun ni ayọ̀ àti agbára. Nítorí nǹkan méjèèjì yìí ṣe pàtàkì nínú ayé àwa Kristẹni. Òun ló sì lò fún ẹni tá a pè ní Dáfídì. Dáfídì jẹ́ ẹni tí Bíbélì pè ní ẹni bí ọkàn Ọlọ́run. Dáfídì jẹ́ jagunjagun. Dáfídì fẹ́ràn Ọlọ́run. Ṣùgbọ́n ó tó àkókò kan tí Èṣù tó lo Dáfídì láti jókòó sí ilé ẹni tó yẹ kó wà ní ojú ogun, kó máa ja ogun Ọlọ́run, ṣùgbọ́n kọ̀ láti lọ sí ojú ogun. Ó wá rán àwọn ọmọ ẹ̀ṣọ́ rẹ̀, àwọn ọmọ ogun, pé kí wọ́n lọ ja ìjà Olúwa, nígbà tó yẹ kí òun náà wà níbi tó yẹ kó máa ja ìjà Olúwa. Mo fẹ́ sọ fún ọ ní àṣálẹ́ yìí pé ìwọ tó o bá pe ara rẹ ní ọmọ Ọlọ́run, tó yẹ kó o wà níwájú Ọlọ́run, tó yẹ kó o wà ní ibi tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run, tó wá kọ̀ láti lọ síbẹ̀, Èṣù ó wá iṣẹ́ fún ọ. O ò lè wà láì ṣe iṣẹ́. Ìsídà kó jẹ́ pé Èṣù yóò wá iṣẹ́ fún ọ tàbí kó o wá iṣẹ́ fúnra rẹ. Ó wá yàn, ó sàn láti wà ní iwájú Ọlọ́run, níbi ìfẹ́ Ọlọ́run. Dáfídì ó kọ̀ láti lọ, Èṣù wáṣẹ́ fún. Ẹni tí ò rò pé òun lè di apànìyàn, ó bá ìyàwó oníyàwó, ọmọ ogun rẹ̀, ó bá a ní àjọṣepọ̀ nítorí pé kíni, kò sí nínú ìfẹ́ Ọlọ́run. Láti bẹ̀ ó gbèrò láti pa ọkọ arábìnrin yìí. Ṣùgbọ́n gbogbo ìlàkàkà rẹ̀ láti ibìkan sí ibòmíràn, ó já Ọlọ́run kulẹ̀. Ohun tí mo fẹ́ kó mọ̀ nìyí, nítòótọ́ ènìyàn lè ní ìgbàlà kó má sọ ìgbàlà nù. Ṣùgbọ́n nǹkan kan wà tí Èṣù tí ó máa lépa nínú ayé ọmọ tí ó ti gba Ọlọ́run gbọ́. Èṣù ò fẹ́ kó o láyọ̀. Èṣù ò fẹ́ kó o ní agbára tó o nílò láti fi ṣàṣeyọrí. Àwọn nǹkan méjì tí Dáfídì tó pàdánù rèé. Dáfídì ó pàdánù ìgbàlà nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé ìyè àìnípẹ̀kun mo ti fún wọn ní ìyè àìnípẹ̀kun, wọn kì yóò sì ṣègbé láéláé. Nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 22, òun ló sọ eléyìí fún wa. Ẹnikẹ́ni tó bá ti wà ní inú Kristi, Bíbélì sọ pé a wà nínú àtẹ́lẹwọ́ rẹ̀, kò sì sí ohun kan tó lè já wa gbà. Òtítọ́ ni o ò lè sọ ìgbàlà nù, ṣùgbọ́n o lè sọ ayọ̀ ìgbàlà nù. O lè jẹ́ ọmọ Ọlọ́run tí ó máa gbé ìgbé ayé tó jẹ́ pé kò ní láyọ̀ lójoojúmọ́. Èṣù kò wá nǹkan kan mìíràn fún ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ fún wa nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10 pé Èṣù kò wá láti ṣe nǹkan kan ju pé láti jí, láti pa àti láti parun.
ṣùgbọ́n Jésù sọ pé èmi wá láti fún wọn ní ìyè àti láti fún wọn ní ìyè ní ẹ̀kúnrẹ́rẹ́. Dáfídì sọ ayọ̀ ìgbàlà nù. Òun ló fi jẹ́ pé nínú ìwé orin Dáfídì 51 orí 5 Dáfídì ò béèrè fún nǹkan mìíràn. Òun ni pé ó sọ pé dá ayọ̀ ìgbàlà mi padà Olúwa. Ayọ̀ ìgbàlà ni Dáfídì béèrè fún. Mo mọ̀ pé àkókò tá a wà yìí ní orílẹ̀-èdè wa ó jẹ́ àkókò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ àwọn ohun tó jẹ́ pé ó burú jáì là ń là kọjá. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ pé Èṣù ó fẹ́ lo àkókò yìí láti jí ìdílé rẹ, láti jí ìjẹ́ olótìtọ́ rẹ sí Ọlọ́run, láti jí ọmọ rẹ, láti jí àwọn ìbáṣepọ̀ tó gúnrégé pẹ̀lú Ọlọ́run. Èṣù fẹ́ gba iṣẹ́ Ọlọ́run tó dára yẹn láti máa sọ fún pé iṣẹ́ tí ò sí pé ẹ gba eléyìí padà, ohun tá ń pè ní rìbá, kò sí àyè fún iṣẹ́ Ọlọ́run. Èṣù fẹ́ gba àwọn ọ̀rẹ́ bí Ọlọ́run rẹ, àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ẹjọ́ ń lọ sílé Ọlọ́run. Èṣù máa sọ fún pé ẹ ti ẹ̀ mọ̀jú lé Ọlọ́run lọ, ẹ mọ̀ jàdúrà lọ, ẹ mọ̀jú pé kẹ́ ẹ lọ sílé Ọlọ́run, kẹ́ ẹ lọ kọrin, kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀. Èṣù fẹ́ jí ọ̀rẹ́ rẹ, ọ̀rẹ́ tímọ́tímọ́ yẹn tó fẹ́ràn Ọlọ́run, ó wá fẹ́ dípò rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi. Mo fẹ́ sọ fún wọn ní àṣálẹ́ yìí pé Èṣù ó fẹ́ jí ìfẹ́ rẹ fún iṣẹ́ Ọlọ́run àti fún adé tí Ọlọ́run ti pèsè fún ọ ní ọ̀run. Èṣù kò fẹ́ kó o láyọ̀. Èṣù ò fẹ́ kó o láyọ̀. Ohun tí Èṣù ń fẹ́ fún ayé rẹ, òun ni ìbànújẹ́ àti ìpòrúru ọkàn. Ṣùgbọ́n ó jẹ́ iṣẹ́ mi, iṣẹ́ rẹ àti iṣẹ́ gbogbo wa láti sọ pé rárá. Báwo la ṣe lè sọ? Nípa gbígba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ ni. Òun náà ni mo fẹ́ pín pẹ̀lú wa lásàálẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni Èṣù ó máa mú wá sí ojú ọ̀nà wa láti lè jẹ́ ká rí pé bóyá owó lè máyọ̀ wá, owó lè mókun wá. Àwọn kan tẹ̀ tó sọ pé wò ó já lọ sílé ọtí ká lọ pàrònú rẹ́ jàre. Àkókò tá a wà yìí kò gba ká mọ ronú lọ, já lọ sílé ọtí, já lọ pàrònú rẹ́. Mo fẹ́ sọ fún wọn pé ọtí ò pàrònú rẹ́ o. Àwọn míì ò tiẹ̀ lò. Èṣù ó mú wá oúnjẹ jíjẹ, pé bóyá nínú oúnjẹ jíjẹ o lè láyọ̀, o lè lókun, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbé ayé ẹ̀ṣẹ̀. Èṣù lè sọ pé tó o bá rọkọ̀ ó láyọ̀, tó o bá kọ́lé ó láyọ̀. Èṣù fẹ́ kó o gbàgbọ́ nínú àwọn nǹkan yìí pé wọ́n mú ayọ̀ wá, wọ́n lè fún ọ ní okun. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ pé Èṣù onírọ́ ni. Bíbélì ṣe sọ pé bàbá onírọ́ ni, kò sì lè dúró níbi tí òtítọ́ bá wà. Ṣùgbọ́n Jésù ó ní èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè. Ó ní kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Ǹjẹ́ o nílò ayọ̀? Ǹjẹ́ ayọ̀ rẹ ó kú ní tòótọ́? Ǹjẹ́ o ní agbára tó o nílò láti fi rìnrìn àjò Kristẹni gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún wa? Tó o bá ní, mo fẹ́ sọ fún ọ ní àṣálẹ́ yìí pé nínú ẹnìkan ṣoṣo ló ti lè ní ayọ̀ àti okun tó o nílò. Nínú ta ni sì ni? Nínú Jésù nìkan ṣoṣo ni. Kò sí ayọ̀ níbòmíì, kò sí ẹlòmíì tó lè fún ọ ní ayọ̀. Bíbélì sọ nínú ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 4, ó ní ẹ máa yọ̀ nígbà gbogbo. Àní mo tún sọ fún yín pé ẹ máa yọ̀ nínú Olúwa. Mo mọ̀ pé nǹkan le nítòótọ́, nǹkan ò lọ déédéé bó ṣe yẹ kó ṣe lọ ní orílẹ̀-èdè wa. Àmọ́ orílẹ̀-èdè wa ó ti mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan wá tó jẹ́ pé ẹni tí ò bá dúró yóò máa wò ó pé ayé ti sú òun. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ, nítòótọ́ ni pé a ní ọ̀wọ́n owó, kò sówó ń ta. Àti ẹ̀dúpẹ́ pé ó ti rọra ń lọlẹ̀ díẹ̀. Ṣùgbọ́n kó tó lè padà bọ̀ sípò, ó lè pẹ́. Nítòótọ́ owó epo ó ga àti rówó gan le. Ọ̀rọ̀ pé àrówó gbà kọ́. Ọ̀rọ̀ pé owó gan àti rówó gan le fún wa. Kò síná, ọ̀nà bàjẹ́, ètò ààbò gan ò ṣe dáadáa lórílẹ̀-èdè wa. Ètò ọrọ̀ ajé ńkọ́, gbogbo nǹkan ló ti dojú kọlẹ̀, ló ti dojú bolẹ̀ ní orílẹ̀-èdè wa. Kí ló sì fà á? Nítorí àwọn adarí wa tí wọn ò gbé ìgbé ayé wọn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Èṣù wá fẹ́ lo eléyìí láti mú wá pé kó wá ọ̀nà àbáyọ, ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí láti fi wá ayọ̀, láti fi wá okun. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ pé
kò sí ọ̀nà àlùmọ̀kọ́rọ́ kan, kò sí ọ̀nà àbùjọ lọ́rin ọ̀pẹ. Ọ̀nà kan oṣù tí mo lè sọ fún ọ láti ní ayọ̀, láti ní okun gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, òun ni nínú Jésù. Mo mọ̀ pé àwa míì ó ti rẹ̀ wá, ó ti sú wa, àti ẹ̀ ti ní ìjákulẹ̀. Àwa míì gan a ti sọ̀rọ̀ tínú nínú orílẹ̀-èdè yìí nítorí gbogbo nǹkan tá ń là kọjá. Ṣùgbọ́n mo wá síbi lásàálẹ̀ yìí láti wá gbà wá níyànjú pé ayọ̀ Olúwa òun ni agbára wa. Ayọ̀ Olúwa òun ni agbára wa. A ò lè sọ̀rọ̀ nípa ayọ̀ tí ò bá jẹ́ pé èèyàn bá ń la ìbànújẹ́ kọjá. A lè sọ̀rọ̀ nípa okun tí ò bá jẹ́ pé ó ti rẹ ènìyàn. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún ọ pé ní irú àkókò tá a wà yìí, Ọlọ́run mọ̀ pé irú àkókò báyìí ó ṣẹlẹ̀. Ìdí náà ló ṣe fi sínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Tímótì kejì orí 3 ẹsẹ̀ 14 pé gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbáwí, fún ìtọ́ni àti fún ìrànlọ́wọ́ nípa ti òdodo. Ọ̀rọ̀ Ọlọ́run ó ní ẹ̀rí, ó sì ní èrè fún wa láti tù wá nínú nígbà tá a bá ń la onírúurú ìdánwò kọjá tàbí ìjákulẹ̀. Jẹ́ kí n sọ fún ọ pé nírú àkókò yìí, àwọn ọmọ Ísírẹ́lì nínú ẹsẹ̀ Bíbélì tá a kà, wọ́n dojúkọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ọba Nebukadnesari ní àkókò yẹn ó kó wọn lẹ́rú lọ, ó kó àwọn ọmọ Júù, ó wá kó wọn lọ sí ìgbèkùn. Gbogbo ilẹ̀ Ísírẹ́lì ó di ìgbèkùn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè titi wa náà bó ṣe di ìgbèkùn lónìí. Ṣùgbọ́n mo láyọ̀ fún ọ pé nígbà tó tó àkókò, Ọlọ́run ó rántí àwọn ọmọ Ísírẹ́lì. Àwa rí èèyàn méjì ní Ọlọ́run gbé dìde, Nehemiah àti Esra, pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun láti padà wá. Esra ó tún tẹ́ḿpìlì ó tún kọ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. A rí Nehemiah ó padà wá, ó tún odi Jerusalem tó ti wó ó tún kọ́. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ pé ọjọ́ kan ń bọ̀ wá, mo gbàgbọ́ pé Ọlọ́run yóò rán ẹni tí àwọn adarí rere tó bẹ̀rù Ọlọ́run tí wọ́n sì tún orílẹ̀-èdè yìí kọ́, nítorí pé mo gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n kó tó di pé Ọlọ́run tiẹ̀ wá rán irú ẹni bẹ́ẹ̀, báwo la ṣe lè gbé nínú ayọ̀ àti ká gbé nínú okun tá a nílò láti lè fi rìnrìn àjò wa nínú ayé yìí? Ohun àkọ́kọ́ tí mo fẹ́ kọ́ wa, tí mo sì fẹ́ ká wò láti inú ọ̀rọ̀ Ọlọ́run, pé ǹjẹ́ èèyàn lè ní ayọ̀ kó sì jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú irú àkókò tá a wà yìí? Bẹ́ẹ̀ ni, ọ̀nà àkọ́kọ́ tó lè gbà ní ayọ̀ òun ni pé kó o má fààyè sílẹ̀ láti wà ní iwájú Ọlọ́run. Má fi ààyè sílẹ̀ fún èṣù tí ò ní fún ọ ní àǹfààní láti wà níwájú Ọlọ́run. Ohun àkọ́kọ́ òun náà ni pé ibo la ti lè rí ayọ̀, tá a ti lè ní okun tá a nílò níwájú Ọlọ́run ni o. Tá a bá wo ẹsẹ̀ 7 ẹsẹ̀ Bíbélì tá a kà, Bíbélì sọ ó ní Jésùà pẹ̀lú àti Báánì àti Sẹ̀rìbáyà, Jámì, Ákúbù, Sẹ̀bàtáyà, Ódíjà, Máṣíà, Kélétà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n mú kí òfin yé àwọn ènìyàn. Àwọn ènìyàn sì ṣe kíni? Wọ́n sì dúró ní ààyè wọn. Àwọn ènìyàn dúró ní ààyè wọn. Ní irú àkókò báyìí ni a ó rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọn ò ní kọbi ara sí iwájú Ọlọ́run mọ́. Bíbélì sọ pé níwájú Ọlọ́run ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà. Bíbélì sọ nínú ìwé Sáàmù orí 14 ẹsẹ̀ 11, ó ní ìwọ yóò fi ọ̀nà ìpà ìyè hàn mí, àti ní iwájú rẹ ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà. Níwájú Ọlọ́run, ìwé mímọ́ sọ nínú ìwé Sáàmù, ó fi yé wa, Sáàmù orí 102 ẹsẹ̀ 1, ó ní pé inú mi dùn nígbà tí mo gbọ́ pé ẹ jẹ́ ká lọ sí ilé Olúwa. Níbo ni Kristẹni ti lè ní ayọ̀ nírú àkókò tá a wà yìí àti nírú àkókò tá a ń là kọjá lórílẹ̀-èdè wa? Níwájú Ọlọ́run ni o. Bóyá wọ nìkan ló ń dá gbàdúrà, ló ń dá yin Ọlọ́run nínú ilé ara rẹ. Àkọ́kọ́ nìyẹn, that is private. Ẹ̀kejì òun ni pé ní àkójọpọ̀ àwọn ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí sọ pé ká má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. Ẹ wò,
bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe tó tí wọ́n ní àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n inúnibíni pọ̀ sí, wọ́n sì ń wá ibi tí wọ́n kó ara wọn jọ. Àkókò yìí ni àwọn ènìyàn ni wọn ò ní fẹ́ láti ṣe kíni láti wà níwájú Ọlọ́run. Àkókò yìí ni ọ̀pọ̀lọpọ̀ ni àwọn èèyàn ò ní fẹ́ láti ran ènìyàn lọ́wọ́. Àkókò yìí ni àwọn ènìyàn ni wọn ò ní fẹ́ láti jẹ́ olóòótọ́, honesty, hard work and help. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí níwájú Ọlọ́run láti lè rí, nítorí pé nírú àkókò yìí Ọlọ́run fẹ́ ká rin ara wa lọ́wọ́. Mò ń gbà wá níyànjú láòkò yìí ní àṣálẹ́ yìí pé ǹjẹ́ o fẹ́ kí ayọ̀ rẹ kó sì wà síbẹ̀ bí Ọlọ́run ṣe fẹ́? Ǹjẹ́ o fẹ́ kí okun rẹ wà síbẹ̀ bí Ọlọ́run ṣe fẹ́? Ohun tí mo fẹ́ sọ fún wọn ni pé o ò lè ṣe kó o fi iwájú Ọlọ́run sílẹ̀ tó o bá fẹ́ kí ayọ̀ rẹ kún. Ohun kejì tí mo fẹ́ fi gbà wá níyànjú òun ni pé nígbà tí irú àkókò báyìí, ohun tá a nílò jù òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Àkọ́kọ́ ni pé the presence of God, iwájú Ọlọ́run. Èkejì ni the precept of God, ọ̀rọ̀ Ọlọ́run. Àkókò yìí jẹ́ àkókò tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ò ní nítumọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, kò ní jámọ́ nǹkan kan. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkẹjọ Bíbélì tá a kà yẹn, Bíbélì sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ń ka nínú ìwé òfin Ọlọ́run kétékété, wọ́n sì túmọ̀ rẹ̀, wọ́n sì mú kí ìwé òfin kíkà náà yé wọn. Ìwé òfin kíkà náà kó ṣe kí ni? Kó yé wọn. Ọ̀pọ̀lọpọ̀ lákòókò yìí wọn ò ní ní ìfẹ́ sí ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Kí ló ń gbé káàkiri? Gbé Bíbélì kíkà rẹ lọ jàre, gbé Jésù rẹ lọ. Ṣé ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ ni àbí kó kówó wá, àbí kẹ́ fún wa lóúnjẹ, àbí kẹ́ ṣe léyìí? Wọ́n sáà mú ọ̀pọ̀lọpọ̀ láti má jẹ́ pé wọn ò sáà fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ pé ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì nírú àkókò yìí. Àkókò yìí ni àwọn èèyàn ò ní ráyè fún Bíbélì kíkà ojoojúmọ́ wọn. Ìgbé ayé àdúrà gbígbà pẹ̀lú àwọn ìdílé wọn kò ní sí àkókò mọ́. Àkókò yìí ni mo mọ̀ pé kò ní sí àyè láti péjọ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run láti kà láti inú ìwé Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń lọ káàkiri, ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ pé lákòókò yìí a nílò ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì. Bíbélì sọ pé kí má ṣe jẹ́ kí ìwé òfin yìí kó já kúrò ní ẹnu rẹ. Ìwọ ó máa ṣe àṣàrò láti inú rẹ̀ láàárọ̀, lọ́sàn-án àti lálẹ́, kí Ọlọ́run kó lè fi ìbùkún sí ayé wa. Mo fẹ́ sọ fún wa pé àkókò yìí ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ ohun tí mo fẹ́ kó o mọ̀ òun ni pé ohun àkọ́kọ́ tó o nílò tí mo sọ òun ni pé lákòókò yìí láti lè jẹ́ kí okun àti ayọ̀ rẹ kó wà bó ṣe tọ́ àti bó ṣe yẹ, a nílò ẹni Ọlọ́run, person of God. A nílò iwájú Ọlọ́run, a nílò ọ̀rọ̀ Ọlọ́run, a sì nílò àwọn ènìyàn Ọlọ́run tí yóò ràn wá lọ́wọ́ láti lè fi ọ̀rọ̀ Ọlọ́run láti lè fi yé wa. Ẹ wo ẹsẹ̀ kẹjọ. Wọ́n ní pé Bíbélì ní pé wọ́n sì mú kí ìwé kíkà náà yé wọn. Lákòókò yìí a nílò àwọn ènìyàn tí wọ́n dúró, àwọn ọmọ Ọlọ́run tí wọ́n dúró láti fi ọ̀rọ̀ Ọlọ́run láti fi yé wa. Nítorí pé kò sí ọ̀nà mìíràn tá a lè fi gbà láti ní ayọ̀, láti ní okun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa ká bàa lè dúró. Bíbélì ó fẹ́ jẹ́ kó yé wa pé èṣù ò fẹ́ kó láyọ̀. Èṣù ò fẹ́ kó láyọ̀, ṣùgbọ́n ayọ̀ Olúwa ni okun wa. Ìwé mọ́ sọ nínú ìwé òwe orí 10 ẹsẹ̀ 29. Ó ní pé ọ̀nà Olúwa ni okun mi. Nínú ìwé Sáàmù orí 17 ẹsẹ̀ 1, ó ní Olúwa ni agbára ẹ̀mí mi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ayọ̀ àti okun ó wà lọ́dọ̀ Jésù. Ǹjẹ́ ò ń la nǹkan kọjá tó ti bà ayọ̀ rẹ jẹ́, tó ti bà okun rẹ jẹ́? Mo fẹ́ sọ fún ọ pé o nílò Jésù. Jésù nìkan ló nílò. Jésù nìkan ló lè dá ayọ̀ rẹ padà, tí ó sì fún ọ ní okun láti lè la àkókò tí ó ń là kọjá yìí. Gbogbo ènìyàn tó ti wà ní abẹ́ ohùn mi ní àṣálẹ́ yìí, mo fẹ́ kó mọ̀ pé kò sí ọ̀nà mìíràn
tí èèyàn ò bá tí ì mọ Jésù ò tí ì mọ àṣírí ayọ̀ tó pé. Ẹni tí ò bá tí ì mọ Jésù kò tí ì mọ àṣírí okun tó pé. Nínú Jésù Kristi nìkan ni ayọ̀ wà. Ẹ wo ìwé orin Dáfídì orí 21 ẹsẹ̀ 1. Ó ní pé ọba yóò sì ní ayọ̀ nínú okun tani? Okun Ọlọ́run, okun Jésù. Jésù nìkan ló lè fún yẹn ní ayọ̀ ní irú àkókò yìí. Kò sí ayọ̀ nínú owó, kò sí ayọ̀ nínú ilé kíkọ́, kò sí ayọ̀ nínú pé wọ́n gbé yẹn ga lẹ́nu iṣẹ́. Fúngbà díẹ̀ ni ayọ̀ títí ayérayé nínú ta ló wà? Nínú Jésù Kristi nìkan ló wà. Ohun tí mo gbà wá níyànjú lásàlẹ̀ ni pé tó o bá tí ì mọ ayọ̀, àṣírí ayọ̀ yẹn òun ni Jésù o. Jésù lórísun ayọ̀ mi, Jésù lórísun ayọ̀ mi, orísun ayọ̀ tí kìí gbẹ títí láé, Jésù lórísun ayọ̀ mi. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa láṣálẹ́ yìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ti gbọ́. Ọ̀pọ̀ ọ̀rọ̀ jẹ́ pé o ti ṣèpinnu lálẹ́ yìí tó fẹ́ ká mọ̀. O lè pè wá lórí àwọn nọ́mbà wa 0816 208 1344 0816 208 1344 tàbí WhatsApp nọ́mbà wa nìkan lélẹ́yìí 0901 291 2344 0901 291 2344 tàbí Glo nọ́mbà wa 0705 530 7492 0705 530 7492 títí di ọjọ́ mẹ́jọ àlàáfíà Ọlọ́run ní fún yín. Onílé tí wà gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò